Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe? Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni a bá yín? Ṣé gbogbo ilé ń kọ́? Bí a ṣe gbọ́ wọ́n ní Ashley wọ́n ló sunkún o nígbà tí Kábíyèsí fún Tadenikawo ní Toyota car fún láti máa lọ sí school. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣàlàáfíà ni ẹwà gbogbo ní nǹkan. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. À ń sọ Yorùbá nítorí àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n ní àǹfààní láti gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè lọ́la yín á máa lọ́la yóò ní lọ ìsàlẹ̀ láìláì. Gist tèmi wọ́n ní Ashley wọ́n ní ó sunkún o ní ìgbà tí Kábíyèsí fún Tadenikawo ní new Toyota car láti máa gbé lọ sí school. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Bí a ṣe gbọ́ wọ́n ní Kábíyèsí wọ́n ní wọ́n change gbogbo àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n gbé lórí safety Tadenikawo. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ fún Kábíyèsí pé kí wọ́n protect Tadenikawo. Wọ́n ní nǹkan tí onífá àti àwọn tí wọ́n ríran sí Kábíyèsí sọ nìyẹn. So gbogbo ìgbésẹ̀ yìí náà ni Kábíyèsí ń gbé láti jẹ́ kí ààbò wà fún Tadenikawo nínú palace, nítorí wípé gbogbo àwọn nǹkan tí wọ́n tó ń ṣẹlẹ̀ nínú palace yìí tó yẹ pé Kábíyèsí ń fetí gbọ́. So wọ́n ní láti jẹ́ kí security Tadenikawo kó tight dáadáa. Wọ́n ní ìgbà tí àwọn olórí yìí gbọ́ pé Kábíyèsí tún ti order mọ́tò tuntun fún Tadenikawo, wọ́n ní inú bí àwọn olórí. Wọ́n ní ṣùgbọ́n ẹni tí ò hide ò ní Ashley. Wọ́n ní ṣe ló sunkún lórí pé Kábíyèsí ra mọ́tò fún Tadenikawo. Wọ́n ní àǹtí wáyé wọ́n ló sọ pé kí ló dé tí Kábíyèsí fi máa ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe yìí, wípé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú palace pé Kábíyèsí ló fà á, wípé kí ló dé tí Kábíyèsí fi máa ra mọ́tò separately fún Tadenikawo láti lè máa gbé Tadenikawo lọ sí school. Wọ́n ní Ashley bẹ̀rẹ̀ sí pariwo Kábíyèsí ló ń fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú palace, wípé kí ló dé tó jẹ́ pé every time ni wọ́n máa ṣe nǹkan fún Queen Naomi láì jẹ́ pé Queen Naomi béèrè lọ́wọ́ wọn. Wọ́n ní Ashley béèrè mọ́tò lọ́wọ́ Kábíyèsí nígbà tí ó wà Nàìjíríà, wípé mọ́tò ẹ̀ kò ṣe dáadáa. Wọ́n ní Kábíyèsí sọ pé kí wọ́n lọ maintain mọ́tò yẹn, wípé ó sì lè máa gun mọ́tò yẹn, pé kò sí nǹkan tó ṣe mọ́tò yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ fún yín lórí channel yìí allege ni o, kì í ṣe bóyá à ń bá Kábíyèsí gbé palace o. So wọ́n ní bí Ashley ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn pé tóun bá béèrè nǹkan lọ́wọ́ Kábíyèsí, Kábíyèsí ò ní fún un. Ṣùgbọ́n Queen Naomi ò ní béèrè nǹkan lọ́wọ́ Kábíyèsí, Kábíyèsí máa bẹ̀rẹ̀ sí ṣe fún Queen Naomi láì ṣe pé Queen Naomi sọ fún Kábíyèsí pé Tadenikawo ní ìdíkà kí ni Kábíyèsí lọ ra mọ́tò fún Tadenikawo. Wọ́n ní nítorí pé ó béèrè owó lọ́wọ́ Kábíyèsí, nítorí Kábíyèsí ò fún, nítorí pé ó fẹ́ ra mọ́tò mi. Wọ́n nítorí ẹ̀ ni Ashley fi ọ̀rọ̀ yẹn sínú. Nígbà tó wá rí i pé Kábíyèsí wá ra mọ́tò fún Tadenikawo ló fi bẹ̀rẹ̀ sí rojọ́ lórí mọ́tò yẹn. Wọ́n ní ìgbà yẹn wọ́n ní Ashley ní pé 5 million ní mọ́tò tí wọ́n fẹ́ bóun rà. Wọ́n ní ṣùgbọ́n Kábíyèsí ní àwọn ò ní owó láti máa waste, torí àwọn ní a lot of project tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní so àtìgbà yẹn ni Ashley ti fi ọ̀rọ̀ yẹn sínú. So wọ́n nígbà tí Ashley dẹ̀ rí tí Kábíyèsí tó lọ ra mọ́tò tuntun fún Tadenikawo, wọ́n ní kò find it so easy o. Wọ́n ní ṣe ló pariwo ló ń sọ̀rọ̀ o, pé Kábíyèsí wọ́n á máa ṣe nǹkan fún Queen Naomi láì béèrè lọ́wọ́ Queen Naomi, láì ṣe pé Queen Naomi béèrè lọ́wọ́ wọn gan, pé Kábíyèsí máa ṣe fún wọn, wípé àwọn táwọn dẹ̀ wà nínú palace táwọn ní ìdí nǹkan Kábíyèsí ò ní ṣe fáwọn, Kábíyèsí a máa ní àwọn olówó. Ẹ̀yin èèyàn lé allegedly bá a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní wọ́n ń bínú pé Kábíyèsí ra mọ́tò fún Queen Naomi, wọ́n ra mọ́tò fún Tadenikawo fún school Tadenikawo. Ẹ̀yin olórí ṣé ẹ ti gbàgbé pé
àrẹ̀mọ kábíyèsí ni Tadenikawo ni àbí ẹ ti gbàgbé pé Queen Naomi ni first wife yín? Mi ní sọ pé first wife torí kábíyèsí ti fẹ́ àwọn kan tẹ́lẹ̀, ṣùgbọ́n Queen Naomi ni ìyáálé yín, ẹ jẹ́ ká put ẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tí ò yé mi ni pé tí kábíyèsí bá ra nǹkan fún ọmọ wọn, kí ni tiyín? Ṣé kábíyèsí gbowó lọ́wọ́ yín ni? Nǹkan tí ò yé mi nìyẹn. Ẹ máa complain tí kábíyèsí bá ti ṣe nǹkan fún Tadenikawo. Ẹ lè máa fi ara yín wé Queen Naomi. Number one, ìkọ̀kan nínú yín látìgbà tó ti fẹ́ yín, ẹ bímọ fún kábíyèsí. Kì í ṣe pé bóyá mo fi ń yọ̀ yín o, torí gbogbo yín náà lábíyamọ, ṣùgbọ́n ẹ bí ọmọ gangan sínú palace. Tó bá yẹ pé ti bímọ fún kábíyèsí ní ìsìn, kábíyèsí lè máa ra mọ́tò fọmọ yín, ṣùgbọ́n ìgbà tí ò ti sí ẹni tó bímọ fún kábíyèsí ni kábíyèsí máa tọ́jú náà. Wọ́n ṣàtọ́jú ọmọ wọn, ẹ̀ẹ́dẹ̀ lè ní kí kábíyèsí má tọ́jú ọmọ wọn. It's not possible. Ẹ mọ̀ bóyá nǹkan tó yẹ kí kábíyèsí ṣe fún Tadenikawo ni kábíyèsí ṣe fún Tadenikawo. Bóyá every year ni wọ́n máa pààrọ̀ mọ́tò àrẹ̀mọ wọn, ẹ mọ̀. Ẹ̀tọ́ Tadenikawo ni Tadenikawo ń gbà. Nǹkan tẹ́ bá wá sínú palace yẹn, ó ní kẹ́ ẹ kọjú mọ́. Ẹ má ranjú mọ́ nǹkan tí kábíyèsí bá ń ṣe fún Queen Naomi àtọmọ wọn mọ́. Ẹ kọjú mọ́ nǹkan tẹ́ bá wá sínú palace. Ṣé bẹ́ẹ̀ fẹ́ kábíyèsí ni rẹ̀ ti fẹ́ kábíyèsí? Ẹ fi Queen Naomi sílẹ̀, jẹ́ kó máa gbádùn ayé wọn pẹ̀lú Tadenikawo. Ẹ mind business yín now. Every little thing ẹ máa complain, especially Ashley. Kí ló dé? Wà á dẹ̀ máa bá kábíyèsí, wà á máa bá wọn sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ìwọ ló ṣiṣẹ́ owó fún kábíyèsí. Ibi tí mo bá wu kábíyèsí ni kábíyèsí lè náwó wọn sí. Tí kábíyèsí bá fi òpó orí Tadenikawo làwọn fẹ́ ná gbogbo owó àwọn sí, wọn á ná síbẹ̀. Nítorí àrẹ̀mọ kábíyèsí ni Tadenikawo. Ó dẹ̀ ní ẹ̀tọ́ fún àwọn nǹkan kan ní ọdọọdún ní kábíyèsí lẹ́tọ̀ọ́ láti máa ṣe nǹkan fún Tadenikawo torí àrẹ̀mọ ọba ni wọ́n. So gbogbo àwọn ẹjọ́ tí ò necessary yẹ stop ẹ̀ láti máa rò. Tí kábíyèsí bá ṣe nǹkan fún Tadenikawo, ẹ̀ ní láti máa complain mọ́. Ó yẹ kẹ́ ẹ gbójú kúrò ń bẹ̀ ní kẹ́ ẹ dẹ̀ kọjú mọ́ nǹkan tẹ́ bá wá sínú palace. Wọ́n kú ti ra lé fún ẹ. Jókòó sílé ẹ̀ náà. Àwọn nǹkan tó ń yọjú ràn yẹn, ò ní láti máa ranjú sí gbogbo nǹkan báyẹn mọ́. Tó bá fẹ́ peace of mind. Má ranjú mọ́ nǹkan tó bá yẹ tí kábíyèsí bá ń ṣe fún Tadenikawo mọ́. Fi kábíyèsí sílẹ̀, jẹ́ kó máa tọ́jú ọmọ wọn ní nǹkan tó fẹ́ ṣe náà fẹ́ ṣe fọ́mọ wọn. Èmi ò rí báyẹn, kò dẹ̀ gbọ́dọ̀ jù yẹn lọ. Gbogbo nǹkan tẹ́ àwọn olórí máa complain wọ́n ṣe nǹkan fún Queen Naomi. Queen Naomi kan náà ṣe fún ọmọ wọn náà ṣe fún. Àwọn ní right láti ṣe nǹkan fún ọmọ wọn. Wọ́n ní right láti ṣe nǹkan fún ọmọ wọn náà. Queen Naomi, kábíyèsí ti sọ fún yín pé ọkàn àwọn ni, ayọ̀ àwọn ni, ìdùnnú àwọn ni. Ẹ ṣe jókòó sáàyè yín kẹ́ ẹ má máa bọ́dà ara yín lórí ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé ẹ ti lọ ra létẹ̀ jókòó sáàyè yín, gbogbo ẹ̀yin tó kù yẹn, especially Mariam àti Olori Ronke, kò ní sí wàhálà nísìn. Oníkálukú á wà láàyè, peace á wà nínú palace. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí ra mọ́tò fún Tadenikawo, inú ń bí àwọn olórí. So tá bá tún gbọ́ ní gist, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò. Ókè lọ́lá gbogbo yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.